ṣùgbọ́n tó tún wá ń rú wa lójú tí a sì fẹ́ kí ìwádìí ọ̀fíntótó ìwádìí ìjìnlẹ̀ kó wáyé lórí rẹ̀ ní pé gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Kogi bó ṣe ṣàlàyé ìyẹn Alhaji Usman Ododo ó jẹ́ kó yé wa yí pé ìṣẹ̀lẹ̀ ìjínigbé yẹn pó lọ́wọ́ ará alé nínú torí pé tí ó bá lọ́wọ́ ará alé nínú ni pé kí ló lè fà á tó jẹ́ pé àsìkò tí àwọn ajínigbé yẹn tí wọ́n fẹ́ ya wọ inú ọgbà iléèwé yẹn wo ni iná CCTV camera ló wá kú débi pé kí wọ́n lè mọ irú àwọn èèyàn àti bí àwọn èèyàn yẹn ṣe ṣọṣẹ́. ìtumọ̀ ọ̀rọ̀ ni pé lásìkò tí àwọn ajínigbé yìí tí wọ́n fẹ́ ya wọlé ìwé fásitì yẹn gbogbo wọ́n jẹ́ ká mọ̀ pé gbogbo CCTV camera tí wọ́n ń rì mọ́ inú ọgbà yẹn tó fi mọ́ àyíká gbogbo àwọn fẹ́ǹsì inú ọgbà yẹn ni ò ṣiṣẹ́ lásìkò ọgbà yẹn. kí ló fà á kí ló dé tó sì jẹ́ pé àwọn nǹkan yẹn ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ ní normal bó ṣe tọ́ àti bó ṣe yẹ kí wọ́n lè sọ pé lásìkò tí wọ́n fẹ́ ṣọṣẹ́ yẹn òun á ní àwọn CCTV camera yẹn ò ṣiṣẹ́ mọ́ tẹ́rí pé. Otasansan rédíò and TV. a kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀dẹ̀ ń gbé wa káàkiri àgbáláyé lórí ìkànnì wa Otasansan TV ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. a kí yín a kú àsìkò yìí ọbẹ̀ Èdùmàrè yóò dé ìgbìyànjú wa ládé o àní ṣàṣedànù àní ṣàṣeré ẹni ẹlẹ́ni kò ní kéré iṣẹ́ tá a bá ṣe. Yorùbá ní ọwọ́ tó bá ṣẹ́gun sí níjọbẹ rẹ̀ ọwọ́ wa báyìí láfi gbẹ̀tọ́ wa láṣẹ Èdùmàrè. níbo là ń lọ lórí ètò òye ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìṣe wa lórí ìkànnì Otasansan lénìí lórí ètò a mẹ́nubà ọ̀rọ̀ àmì ẹ̀yẹ ìyẹn Africa Multi-Choice Viewers Awards eléyìí tí ẹlẹ́ẹ̀kẹwàá rẹ̀ tó wáyé ní ọjọ́ Saturday ọjọ́ kọkànlá oṣù karùn-ún ọdún 2024 tá a wà yìí. oríṣiríṣi àwọn èèyàn ó ní wọ́n ti ń sọ̀rọ̀ ni wọ́n ti ń fi èrò tiwọn àti ìwòye tiwọn hàn lórí àwọn tí wọ́n gba àmì ẹ̀yẹ yẹn. bá a ṣe ń rí àwọn tí wọ́n ń bẹnu àtẹ́ lù bí àmì ẹ̀yẹ yẹn ṣe lọ lára àwọn kan tí wọ́n kan sáárá tí wọ́n ń gbóríyìn fún àwọn tí wọ́n gba àmì ẹ̀yẹ yẹn. méjèèjì náà láyẹ̀wò àwọn tí wọ́n fojú ẹ̀tọ́ wò ó àwọn tí wọ́n tún fi ojú bá mi wò ó méjèèjì lágbéyẹ̀wò lórí ètò yìí náà ni. ohun tí a tún mẹ́nubà lórí ètò fún ti tòní a mẹ́nubà ọ̀rọ̀ àwọn ọmọléèwé fásitì Confluence ní ìpínlẹ̀ Kogi táwọn ajínigbé àwọn ajínigbowó tí wọ́n jí kó sá lọ. níbo ni nǹkan dé dúró kí ló tún súyọ kí ló tún ṣẹlẹ̀ a mẹ́nubà a mú wá fún yín lórí ètò náà ni ẹ máa bá wa bọ̀. tí àwọn ọ̀rọ̀ míì èyí tí ó tún súyọ gẹ́gẹ́ bí àwọn ìwé ìròyìn bí wọ́n ṣe gbé. ṣùgbọ́n kí a tó tẹ̀síwájú ẹ jẹ́ ká mú ìkéde yìí wá fún yín ká tó wá tẹ̀síwájú lórí ètò. ẹ má tíì lọ o à ń padà bọ̀. Otasansan media àtúntìdé o. níbikíbi nígbàkúgbà iṣẹ́ wa ó kárí ẹyẹ. Otasansan media ilé-iṣẹ́ tí Èdùmàrè gbé kalẹ̀ fún gbogbo ẹni ó fẹ́ ṣe ayẹyẹ bíi wedding, birthday, funeral, coronation, anniversary, concert, product launch àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn irinṣẹ́ wa kọjá bẹ́ẹ̀ professional camera wa mú sọ́sọ́ lighting wa mọ́lẹ̀ kedere sound wa já tòrótò drone camera wa wúni lórí editing wa ò lẹ́gbẹ́ finishing wa kọjá bẹ́ẹ̀ làwọn òṣìṣẹ́ wa kọ́ṣẹ́mọṣẹ́ pẹ̀lú ìrírí bá a ṣe gbé kámẹ́rà yáńgù lóríṣiríṣi kódà bẹ́ẹ̀ fẹ́ ṣe documentary ẹ pè wá kábàáyé gbé kalẹ̀ lára ọ̀tọ̀ pẹ̀lú owó
owó tí ò gún pa àtúnbàní ṣe MC lóde ayẹyẹ gbogbo ẹ pè wá sójú òpó 07063291779 iléeṣẹ́ wọn wà ní nọ́mbà 13 ọlágòkè àkànó street àbáyọ̀mí ìwó road ìbàdàn Otasansan media lẹ́gbẹ̀kẹ́dẹ̀. lára àwọn tí àwọn olólùfẹ́ ìkànnì Africa Magic tí wọ́n ti ń kan sára sí ó láti rí Layi Wasabi tí ó gba àmì ẹ̀yẹ Best Digital Content Creator. Ó gba ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun ni, kódà ọmọ ìlú Òṣogbo ni. Ó wà lára àwọn tí wọ́n gbégbá orókè níbi àmì ẹ̀yẹ Africa Multi-Choice Viewers Award tọdún 2024. Bákan náà gbajúmọ̀ òṣèrébìnrin Ìyá tó jẹ́ pé tá a bá ń sọ nípa ìtàn eré orí ìtàgé, eré sinimá, tá a bá tì pàápàá jùlọ ní ẹ̀ka tàwọn obìnrin, tá a bá tì dárúkọ màmá Philip Ìdòwú, màmá Rainbow táyé mọ̀ sí màmá Rainbow, ìtàn yẹn ò tí ì pé torí pé lára àwọn àgbà ògbóǹtarìgì obìnrin òṣèré Yorùbá ò ní màmá Ìdòwú Philip táyé mọ̀ sí Iya Rainbow ò ní wọ́n wà. Màmá náà gba àmì ẹ̀yẹ o, wọ́n gba àmì ẹ̀yẹ Lifetime Award. Ó tó bẹ́ẹ̀ torí pé màmá yìí ti gbìyànjú púpọ̀, wọ́n ti kó ipa takuntakun, ipa mọ́ni gbàgbé nípa eré orí ìtàgé kó tó wá di sinimá, kó tó di àgbéléwò. Àwa náà kí màmá o Iya Rainbow wípé wọ́n kú oríire o, ọba Èdùmàrè yóò túbọ̀ lọ́ra ẹ̀mí màmá fún wa láṣẹ Èdùmàrè. Bákan náà lára àwọn tí wọ́n tún gbégbá orókè tí wọ́n jẹ́ ọmọ Yorùbá láti rí Bánkọ́lé Wale Ojo tó gba Best Lead Actor. Best Lead Actor ó ní àmì ẹ̀yẹ tí Bánkọ́lé Ojo Wale tó gbà. A kí ọ̀gbẹ́ni Wale Ojo ẹ kú oríire, ọba Èdùmàrè yóò túbọ̀ máa tì yín lẹ́yìn. Òkè òkè báyìí lẹ́mú rú sí, ẹ mọ̀ tẹ̀síwájú o láṣẹ Èdùmàrè lágbára Ọlọ́run. Bákan náà lára àwọn tí wọ́n gba àmì ẹ̀yẹ ní ẹ̀ka tóbìnrin láti rí Kẹ́hìndé Bánkọ́lé tó gba Best Lead Actress. Best Lead Actress ó ní Kẹ́hìndé Bánkọ́lé ńlọgbà. Ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ torí pé ẹni tó bá wo sinimá Àdìrẹ yóò mọ̀ wípé ipa takuntakun ó ní ọmọbìnrin yẹn kó. Kẹ́hìndé Bánkọ́lé akẹ́ọ̀pẹ́ okú oríire o. Túndé Bánkọ́lé òun náà gbàmì ẹ̀yẹ, a sì tún rí Lọ́lá Awẹ́ òun náà gbàmì ẹ̀yẹ níbi àmì ẹ̀yẹ Africa Multi-Choice Viewers Award tọdún 2024 tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹwàá rú rẹ̀. Àwọn èèyàn wá ti ń sọ̀rọ̀ lóríṣiríṣi nípa bí ọmọ Yorùbá Fúnkẹ́ Akíndélé bí kò ṣe gbégbá orókè ní àwọn ẹ̀ka tí ó ti kópa, ìyẹn àwọn categories, gbogbo categories tí Fúnkẹ́ Akíndélé tó ti kópa, kò sí eléyìí tí Fúnkẹ́ Akíndélé tó borí tó jáwé orókè ní gbogbo ẹ̀ka tó ti kópa. Àwọn èèyàn ti wá wò wípé kí ló dé, kí ló lè fà á tí Fúnkẹ́ Akíndélé tí ò fi wá rí àmì ẹ̀yẹ kankan gbà nínú àmì ẹ̀yẹ Africa Multi-Choice Viewers Award tọdún 2024. Wọ́n ní ṣé ipa tí Fúnkẹ́ Akíndélé tó kó nínú sinimá rẹ̀ èyí tí ó gbé jáde tó pè ní A Tribe of Judah, ẹ̀yà Judah, ṣé kò tó kí Fúnkẹ́ Akíndélé kó wá gba àmì ẹ̀yẹ ni?
èmi máa ń sọ lórí ètò yìí pé oníkálukú ló ní ẹ̀tọ́ sí èrò rẹ̀. Ojú táwọn fi wò ó, àwọn tó sọ wípé sí ó yẹ kí Fúnkẹ́ Akíndélé kó rí àmì ẹ̀yẹ kankan gbà, ojú táwọn fi wò nìyẹn. Àwọn míín ní ṣé Fúnkẹ́ Akíndélé nìkan wá ní òṣèré, gbajúmọ̀ òṣèré tó gbìyànjú tí kò wá rí àmì ẹ̀yẹ kankan gbà. Wọ́n ní kì í ṣe Fúnkẹ́ Akíndélé nìkan, wípé Fúnkẹ́ Akíndélé kò rí àmì ẹ̀yẹ kankan gbà yẹn, ìyẹn ò dìtámì pé bóyá mọ̀dàrú tàbí ojúsàájú tàbí kankan ó wà nínú ìlànà àti ètò tí wọ́n gbà mú àwọn tí wọ́n fún lámì ẹ̀yẹ yẹn. Torí pé Fúnkẹ́ Akíndélé tá à ń sọ yìí kì í ṣe onìkan ni ó kópa tí kò papà rí àmì ẹ̀yẹ kankan gbà, àti wípé Fúnkẹ́ Akíndélé gan rèé kò ṣẹ̀ṣẹ̀ mọ́ gba àmì ẹ̀yẹ yìí, kò ṣẹ̀ṣẹ̀ mọ́ gbégbá orókè. Àwọn ọdún mìíràn wà lẹ́yìn tí wọ́n ti ṣe sẹ́yìn tó ti gba àmì ẹ̀yẹ bíi 2 mẹ́ta. Ṣé bí ó ṣe wá rí àmì ẹ̀yẹ kankan gbà lọ́dún yìí yẹn tọdún 2024 yìí, ṣé ó wá nítumọ̀ ni? Oríṣiríṣi ọ̀rọ̀ ni àwọn èèyàn ń sọ, ṣùgbọ́n oníkálukú lẹ́lẹ́tọ̀ọ́ sí èrò inú rẹ̀. Bí èèyàn bá ṣe fojú wo ọ̀rọ̀ náà ni bí ó ṣe fòye gbé, òun náà sì ni tí yóò mọ̀ sọ jáde. Àwọn ò bú ẹnì kankan, torí pé oníkálukú ló ẹ̀tàìtù, ìyẹn ni pé ló lẹ́tọ̀ọ́ sí èrò inú rẹ̀. Gbogbo wa ò lè fojú wo ìṣẹ̀lẹ̀ tàbí ọ̀rọ̀ kan bákan náà. Bẹ́ẹ̀ ni, ọ̀tọ̀ọ̀tọ̀, ojú ọ̀tọ̀ọ̀tọ̀ ni a máa ń gbà wo ọ̀rọ̀ tàbí ìṣẹ̀lẹ̀ tó bá ṣẹlẹ̀ láwùjọ. Ìdí nìyẹn labalábẹ́. Lórí ọ̀rọ̀ àwọn ọmọ fásitì ilé ẹ̀kọ́ Confluence tó wà ní ìpínlẹ̀ Kogi ní Òkẹ́nẹ́ táwọn ajínigbé, àwọn ajínigbowó tí wọ́n jí kó sá lọ. Ohun tó súyọ tá a gbọ́ òní wípé àwọn ẹ̀ṣọ́ aláàbò nípínlẹ̀ Kogi, èmi ni ọlọ́pàá ni o, fìjìláńtè ni o, civil defence ni o, àtàwọn ẹ̀ṣọ́ aláàbò lóríṣiríṣi ní àjọṣepọ̀, wọ́n ti rí àwọn ọmọ iléèwé 7 lára àwọn ọmọ tí àwọn ẹni bí yẹn jí kó lọ. Wọ́n ti rí wọn gbà padà o. Wọ́n ti rí wọn gbà padà lẹ́yìn wàhálà, ìgbìyànjú àti akitiyan àwọn ẹ̀ṣọ́ aláàbò tó fi mọ́ àwọn fìjìláńtè ní ìpínlẹ̀ Kogi. Iṣẹ́ takuntakun ni wọ́n ṣe o. Torí pé gẹ́gẹ́ bá a ṣe gbọ́ gan, a gbọ́ pé àwọn bíi 2 àbí 3 nínú àwọn ẹ̀ṣọ́ aláàbò ọlọ́pàá àti DSS àtàwọn ẹ̀ṣọ́ aláàbò kan míì wọ́n fara gbọgbẹ́ nínú lásìkò tí wọ́n gbìyànjú láti gba àwọn ọmọ yẹn sílẹ̀. Ṣùgbọ́n a gbọ́ pé wọ́n ti ń gba ìtọ́jú nílé ìwòsàn ní ìpínlẹ̀ Kogi. Kọ́bẹ̀ Èdùmàrè kó bá ní dáwọ́lé wọn. Ìwé ìròyìn Punch wọ́n gbé ní ẹ̀kúnrẹ́rẹ́. Báwo ni wọ́n ṣe kọ, báwo ni wọ́n ṣe gbé? Ẹ farabalẹ̀, ẹ jẹ́ kí n mú wá fún yín. Tí n bá mú wá fún yín tá a bá gbọ́ délẹ̀ tán, a wá tẹ̀síwájú lórí ètò òye ọ̀rọ̀. Tajudeen olówó òkèrè náà ni o, ìnàjò ẹ̀kọ́ tí bọ̀dẹ̀ lẹ́rù ní gbogbo. Ẹ mọ́ tì lọ, ẹ kú kalẹ̀. Ẹ jẹ́ á gbọ́ bí ìwé ìròyìn Punch bí wọ́n ṣe gbé, bí wọ́n ṣe kọ. The Kogi State Police Command has disclosed that 14 of the abducted students of the Confluence University of Science and Technology, Osara, Okene, have been rescued. Some bandits abducted the students who were reading for their upcoming examination on Thursday night. The bandits reportedly came in through the bush, went into the 3 lecture halls, and began to shoot into the air to scare the students. However, when contacted via a telephone call by Punch correspondent on Sunday, the State Police Public Relations Officer Williams Iya said so far 14 of them have been rescued
Our men are in the bush trying to find the rest. Meanwhile, the state government, through a statement issued earlier on Sunday by the State Commissioner for Information and Communications, Kingsley Fanwo, said some of the abducted students have been rescued, while the number of rescued students was not stated. The government attributed the rescue operation to the dominant show of firepower by security operatives and local vigilante men over the kidnappers. The statement read, and I quote, "This is to inform the general public that some of the students abducted by gunmen at the Confluence University of Science and Technology, Osara, have been rescued safely by local hunters and other security agents. Local vigilante men and security agents engaged the kidnappers in a fierce shootout, and the kidnappers succumbed to superior firepower and escaped with gun wounds, leaving the kidnapped students, who also ran in different directions, to avoid being caught up in the fire exchange. Many of the students kidnapped and even other people in captivity have been rescued and taken to medical facilities for proper attention, while many others were also rescued in the early hours of today." End of quote. The commissioner noted that, quote, "In the sporadic gun battle to rescue our dear students, a local hunter and a DSS operatives sustained injuries, and they are currently receiving medical attention." End of quote. The success recorded so far is a clear testament to the readiness of Governor Ahmed Usman Ododo to ensure adequate and uncompromising security for the people of Kogi State. We urge students, residents to report anyone with gun wound found in their communities to law enforcement agents, Fanwo added. However, in a statement on Friday, Ododo has assured the safe return of the abducted students, adding that the government had activated the security architecture to track the kidnappers and ensure the abducted students are rescued and the abductors apprehended. The statement also noted that 9 students were reported missing as security operatives and local hunters were working to ensure the safe rescue of the abducted students. On his visit to the school campus, Ododo alleged there was an insider collaboration in the abduction of the 9 students. He said, and I quote, "We installed CCTV cameras in all the classrooms and the entire perimeter of the university campus. Yet, on the day of the attack, our investigation so far revealed that all the cameras were switched off, and this can only be attributed to sabotage by internal collaborators." Bí ìwé ìròyìn Punch bí wọ́n sì gbé bí wọ́n sì kọ òun náà ni àtìmúwá fún yín yẹn. Àgbàládùúrà kọ́bẹ̀ Èdùmàrè kó bá ní dáwọ́lé àwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n fara gbọgbẹ́ lásìkò ìgbìyànjú wọn láti gba àwọn ọmọ yẹn là. A sì gbàdúrà kọ́bẹ̀ Èdùmàrè kó bá ní la àwọn tí wọ́n sì wà ní ìkáwọ́ àwọn ajínigbowó yẹn, kọ́bẹ̀ Èdùmàrè kó kó wọn yọ. Ṣùgbọ́n ó ti ń di lemọ́lemọ́ o, ó ti ń di lemọ́lemọ́ nípínlẹ̀ Kogi lórí ọ̀rọ̀ à ń jínigbé, à ń jínipa, à ń jínigbowó yìí. Ó yẹ kí ìjọba ìpínlẹ̀ Kogi, ìjọba orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n wá ojútùú sí ọ̀rọ̀ à ń jínigbé, à ń jínigbowó yìí, torí pé ipa tó máa ní lórí àwọn ọmọ tí wọ́n ń jí gbé yìí tàbí àwọn èèyàn tí wọ́n ń jí gbé yìí, ipa tó máa ní, ipa burú tó máa ní pọ̀, ipa burú tó máa ní ọ̀pọ̀ tá a bá ní parọ́ fúnra wa. Akàntí ẹ̀ gbọ́ pé àwọn ọmọléèwé tí wọ́n jí kó lọ yìí, a gbọ́ pé lásìkò tí wọ́n ń kàwé lọ́wọ́
fún ìdánwò tí wọ́n fẹ́ ṣe òun ni àwọn ajínigbé yìí òun ni wọ́n ya wọ iléèwé wọn tí wọ́n fi jí wọn gbé sá lọ. Ó lágbára o. Ṣùgbọ́n tó tún wá ń rú wa lójú tí a sì fẹ́ kí ìwádìí ọ̀fíntótó ìwádìí ìjìnlẹ̀ kó wáyé lórí rẹ̀ ni pé gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Kogi bó ṣe ṣàlàyé ìyẹn Alhaji Usman Ododo ó jẹ́ kó yé wa pé ìṣẹ̀lẹ̀ ìjínigbé yẹn pó lọ́wọ́ ará alé nínú torí pé tí ó bá lọ́wọ́ ará alé nínú ni pé kí ló lè fà á tó jẹ́ pé àsìkò tí àwọn ajínigbé yẹn tí wọ́n fẹ́ ya wọ inú ọgbà iléèwé yẹn wo ni iná CCTV camera ló wá kú débi pé kí wọ́n lè mọ irú àwọn èèyàn àti bí àwọn èèyàn yẹn ṣe ṣọṣẹ́. Ìtumọ̀ ọ̀rọ̀ ni pé lásìkò tí àwọn ajínigbé yìí tí wọ́n fẹ́ ya wọ iléèwé fásitì yẹn gbogbo wọ́n jẹ́ ká mọ̀ pé gbogbo CCTV camera tí wọ́n ń rì mọ́ inú ọgbà yẹn tó fi mọ́ àyíká gbogbo àwọn fẹ́ǹsì inú ọgbà yẹn ni ò ṣiṣẹ́ lásìkò ọgbà yẹn. Kí ló fà á? Kí ló dé? Tó sì jẹ́ pé àwọn nǹkan yẹn ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ ní normal bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Kí wá ló sọ pé lásìkò tí wọ́n fẹ́ ṣọṣẹ́ yẹn òun á ní àwọn CCTV camera yẹn ò ṣiṣẹ́ mọ́. Tẹ́rí pé ọlọ́wọ́nú lòtítọ́ gẹ́gẹ́ bí gómìnà ṣe sọ. Ìdí rèé tí a fi ń rọ ìjọba ìpínlẹ̀ Kogi ẹ̀ṣọ́ aláàbò gbogbo kán bá ní ṣèwádìí ọ̀rọ̀ yẹn dáadáa, kán bá ní ṣèwádìí, kán bá ní fúnmi fílẹ̀ láti mọ bọ́rọ̀ yẹn ṣe jẹ́. Ibi náà láti dákẹ́ o lórí ètò fún tèmi, ètò Òye Ọ̀rọ̀ lórí ìkànnì Otasansan TV. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Orúkọ tèmi ò yípadà o, Tajudeen olówó òkèrè lórúkọ tèmi. Ìnàjú ẹkùn tí bọdẹ lẹ́rù ní gbogbo ìgbà, ẹ̀ṣọ́ kò yí ni mí, ìkòyí ẹ̀ṣọ́ nílé baba tó bí mi lọ́mọ. Ẹ má gbàgbé láti bá ní subscribe sórí ìkànnì yìí, ẹ tẹ notification bell, ìyẹn aago rán mi létí kẹ́lẹ́ láǹfààní láti máa rí wa wò, láti máa gbọ́ wa lóòrèkóòrè tá a bá ti mú tuntun wá fún yín lórí ìkànnì yìí. Ẹ sì bá ní share program wa, ẹ má bá ní share àwọn program wa kó lè mọ káàkiri àgbáńlá ayé, kó lè débi tó yẹ kó dé. Ẹ bá ní share rẹ̀ lórí Facebook, lórí Twitter, lórí Instagram, lórí WhatsApp, lórí Telegram, lórí Pinterest àti àwọn social media platform yòókù tẹ́ ẹ bá ń lò kó lè rìn dáadáa. Ẹ ṣé o, àdúpẹ́ àmọ̀rírè yín. Títí ọ̀la látún pàdé lórí ètò Òye Ọ̀rọ̀. Ire àtayọ̀ kò ní tán nílé gbogbo wa o.